Aláròyé máa wí o. Adájọ́ kò gba ẹ̀bẹ̀ àwọn ọmọ ìyá méjì tí wọ́n dáwọ́ jọ lu aráàlú pa lọ́yọ̀ọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè, ṣùgbọ́n òwe yìí kò ṣẹ mọ́ àwọn ọmọ ìyá méjì kan, ọ̀gbẹ́ni Látúndé Àláyẹmí ẹni 50 ọdún àti ẹ̀gbọ́n rẹ̀ ọ̀gbẹ́ni Ayọ̀ọ́lá Àláyẹmí ẹni ọdún 54 tí wọ́n jọ dáwọ́ jọ lu ọ̀gbẹ́ni David Ọlágòkè ẹni ọdún 51 pa lára nítorí adájọ́ ti jù wọ́n sẹ́wọ̀n báyìí. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìbàdàn abilékọ Káúsárà Àyọ̀fẹ́ ti ní káwọn ọlọ́pàá agbègbè Ìyàgànkù nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ sì lọ́ọ́ ju àwọn méjì sọ́gbà ẹ̀wọ̀n títí ìgbẹ́jọ́ wọn máa fi wáyé. Aláròyé gbọ́ pé ẹ̀sùn ìpànìyàn ni àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ fi kan àwọn olùjẹ́jọ́ méjèèjì ọ̀hún. Wọ́n ní lọ́jọ́ 23 oṣù kẹfà ọdún 2024 yìí àwọn méjì fi àdá sá olóògbé David Ọlágòkè yánnayànna lásìkò tí èdè àìyedè kékeré kan wáyé láàrin wọn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sì padà mú ẹ̀mí olóògbé náà lọ nítorí wọn kò rí gbé délé ìwòsàn, lójú ọ̀nà ló ti dákẹ́ mọ́ àwọn tó ń gbé lọ lọ́wọ́. Ọlọ́pàá olùpẹ̀jọ́ abilékọ Tóyìn Ibrahim tó fojú àwọn olùjẹ́jọ́ ọ̀hún balẹ̀-ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù keje ọdún yìí sọ nílé-ẹjọ́ pé olúwa mi, nǹkan bíi aago 12 òwúrọ̀ ọjọ́ 23 oṣù kẹfà ọdún yìí lágbègbè Mọ́níyà nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ níjà kékeré kan wáyé láàrin àwọn olùjẹ́jọ́ méjì yìí pẹ̀lú olóògbé David Ọlágòkè. Wọ́n sì fẹ́ sá lọ nígbà tí wọ́n rí ohun tí wọ́n ṣe, ṣùgbọ́n ọwọ́ àwọn aráàlú tẹ̀ wọ́n. Ìwà tí kò bófin mu táwọn olùjẹ́jọ́ yìí hù ní agbèfọ́ba ní kì í ṣe ohun tó dára rárá, tí ìjìyà ńlá sì wà fún ní abẹ́ òfin láwùjọ wa. Ẹ̀sùn méjì ni wọ́n fi kàn wọ́n. Àkọ́kọ́ ni pé wọ́n lẹ̀dí àpò pọ̀ láti pààyàn. Ẹ̀sùn kejì ni pé wọ́n pa èèyàn. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún kò gbọ́rọ̀ kankan lẹ́nu àwọn olùjẹ́jọ́ tó fi sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún yìí. Ó ní kí wọ́n lọ fi wọ́n sáhàámọ́ àwọn ẹlẹ́wọ̀n títí di àsìkò tí ìgbẹ́jọ́ náà máa tó wáyé lórí ẹjọ́ wọn. Bákan náà ló rọ àwọn olùpẹ̀jọ́ pé kí wọ́n lọ gba ìmọ̀ràn wá lọ́wọ́ iléeṣẹ́ tó máa ń gba àwọn adájọ́ nímọ̀ràn lórí irú ìṣẹ̀lẹ̀ báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.